Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Láwùjọ ọkùnrin, Ọlámilékan láyò mi. Ọlámilékan láfẹ́sọ́nà mi. Ọlámilékan láyò mi. Ọlámilékan láfẹ́sọ́nà mi. Láwùjọ ọkùnrin, Ọlámilékan láyò mi. Ọlámilékan láfẹ́sọ́nà mi. Ọlámilékan láyò mi. Ọlámilékan láfẹ́sọ́nà mi. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. A máa mú ni bí òtútù, a máa mú ni bí òru, a sì máa mú ni bí ọyẹ́. Ó pẹ́ mi títí kí n tó yọ lólùfẹ́ mi, ayò mi, ẹni bí ọkàn mi. Ọ̀pọ̀ ló rò pé ìgbéraga ni. Èyí mo mú yìí o, Olódùmarè ọba jẹ́ abára wa dọjọ́ alẹ́. Àpáta ewì ìwọ́dàná, ó yá wa máa wí fáráyé. Ìbà fọ́ba tó dòǹdòdò sórí òfurú jágádò. Ọba tó dáwàdà wá sóde ayé tó ní ká máa bí sí ká máa rẹ̀ sí tó ní ká máa fẹ́ra wa lọ. Mo wá wòye títí tí mo ní máa kí olólùfẹ́ mi, àfẹ́sọ́nà mi, ayọ̀ mi, ọlá mi, ayọ̀ mi jùlọ láwùjọ àwọn ọkùnrin. Èyí mẹ́nugún mi ọ̀wọ́n ẹni kejì mi, bàbá àwọn ọmọ tí mo máa bí sílé ayé. Ìwọ nìkan lọ́kàn mi rọ̀ mọ́ láti bá ìrìn àjò ìfẹ́. Torí oníwà ire o sì níláárí, adùnbárí ni wọ́n ń ṣe láwùjọ àwọn akọ. Ní gíga o ga jù, ní kúkúrú o kúrú jù, àwọ̀ rẹ̀ wù mí yéye, o tún wá níwà tútù bí àdàbà. Ìwà pẹ̀lẹ́ rẹ ló mú kó o máa dá mi lọ́rùn dé góńgó. Jẹ́jẹ́ ló máa ń lọ, jẹ́jẹ́ ló máa ń ṣe, òun bọ́mọdé ṣe o sì tún bẹ̀rù àgbà. Ọ̀pọ̀ igi níbẹ̀ nínú igbó ká tó fi gé ọmọ gbẹ́gbẹ̀dú, ọ̀pọ̀ ọkùnrin ló ti ya wájú mi kí n tó yàn ọ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ mi. Irú rẹ̀ ṣọ̀wọ́n nítorí oníwà ìrekèrè mi kọ́. Bóòrò kó bóòrò dò, dandan ni kí n bá ọ lọ. Torí ìwọ gangan ni yóò ṣolówó orí mi, rẹ́gíládé rẹ̀ ṣe lórí mi, ó yá jẹ́ n bá ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ àgọ́ ìwòye, ìwọ lọmọ akíngbàdé, ìwọ lọmọ akọ́lé múrajọ́, ìwọ lọmọ adán bí idẹ, ìwọ lọmọ orílẹ̀ ìwòye, ńlá o ọmọ bá bùmáwẹ̀, ìwọ lọmọ òrófó ẹ̀yà bìyẹ́ bàgẹ̀bàgẹ̀, ìwọ lọmọ àdàbà ẹ̀yà bìdí rètérètè. Ẹyẹ méjì òrófó lókè gidigba, a ò máa bo bẹ́ẹ̀ la ò máa kọnu wọn. Ará ìwòye ò gbọ́dọ̀ jẹ́ yá àdàbà, torí àdàbà ló ṣe wọ́n lóore níjọ́hun àná. Ó ní kékeré ìwòye ò ní kú, ó ní àgbàlagbà ìwòye ò ní rùn. Àgbàlagbà ìwòye wọn a máa lówó lọ́wọ́, ìlú ìwòye àrójú àríjẹ àrímù ní tìlé tó kó. Àfẹ́sọ́nà mi ò rírí ṣe tiẹ̀ ò ní dáwọ́ dúró. Bá a bá fẹ́ra wa tán, a máa bákọ̀ àbíró, a máa bábọ̀ àbíyè nílé wa. Mr. Samson Ọlálékan ọmọ Adésànyà, ìwọ gangan là wà ń bá wí, ìwọ là ń kó bẹ́rẹ́ fún, mami kan máa fòyà o. Àfẹ́sọ́nà rẹ ló rán wá sí ọ. Olúwàbísáyọ̀mí ọmọ Fáyẹmí lónìí àyájọ́ ọjọ́ olólùfẹ́ káàkiri àgbáyé pé ká máa kí ọ, ká máa kí ọ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.